Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ bá ti wò mí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show. Èmi ni mo ṣe Salamu Alaikum fún gbogbo ojú tó ń wò mí. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kò títọ́ àbá. Àṣírí ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí bàbá wa láàfin. Ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà. Ọmọ kú tí kò gbọdọ̀ pa. Ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe. Àṣírí ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí bàbá fi sínú kú. Òun mà ló jẹ síta yìí. Àṣé kò ní burúburú kó má kẹ́nìkan mọ́ ni ẹnìkan wà téyàn ò mọ̀. Kò dẹ̀ sí bí níyàn ṣe lè wà láyé tí ò ní ẹni tó máa pè ní jọ́kanjọ́kan tó máa sọ ẹ̀dùn ọkàn ẹ̀ fún. Àṣé kí bàbá láàfin tó kú ni bàbá ti kábàámọ̀ wípé òun fi ba Gani Adams jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ó mà ṣe o, ó mà ṣe o, gbogbo ẹ̀yà fífìlà péré ọjọ́ kan ló níyì mọ́. Ẹyẹ ìbẹ̀bẹ̀ bá mi gbójú ayọ̀ sókè, bá mi wo fídíò alálùbáríkà. Ikú ò ní pa yín, àìsàn oníṣe yín, mi ò ní wọ ẹnikẹ́ni nínú yín tì. Ẹ wá bá mi gbọ́wọ́lé love like, ẹ bá mi share, kẹtù wá gbọ́ wíníwíní ọ̀rọ̀ láti ilé agodo láti ẹnu bàbá wa lẹ́kìtì ó lẹ́tìkẹ́. Ẹ ṣé gan. Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, mo kí wa pé a kú ọdún àná. A kú àṣekù ọdún, a kú bí ọdún ṣe ń lọ. Ọ̀bẹ ló sílẹ̀, Ọlọ́run ò jẹ́ kẹ́mi wa ó bá lọ. Olúwa ṣeun. Inú mi dẹ̀ dùn pé gbogbo wa náà láti gbà pé àfọwọ́fà ara wa ni. Mo kí yín o ẹ̀yin bàbá mi, ìyá mi Bùnmi Adélékè, yìí tí rí nǹkan ọdún mi o, Abdulrasheed Bashiru, yìí tí rí nǹkan ọdún mi náà. Bàbá mi lè kí iṣẹ́ yìí nìkan, wọn ò fẹ́ mi náà nǹkan ọdún o. Ẹnu mi bẹ́. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí. Ìrẹ́ni sọ pé Lady K gba 5 naira kó fi ọdún àná. Mi ò dẹ̀ bínú. Àkùbẹ́ àti yàn án. Mo mọ̀ pé ní ọjọ́ kan àtẹ̀mí àtẹ̀yìn a ó jẹ́ ojú ọ̀nà. Ìrì ayé wa yóò tẹ̀ wá lọ́wọ́. Àmì àṣẹ. Ọlọ́run yóò dẹ̀ pa èṣù lẹ́nu mọ́, bó tẹ̀ jẹ́ pé Ọlọ́run ti pa èṣù lẹ́nu mọ́. Ọlọ́run ti fi Sátánì dè. Àwa fúnra wa la ṣe ń tú iṣẹ́ rẹ̀ wò. Ìlú le o, kò sówó lóde. Mo lórí ọ̀fẹ́, mo ti wọ Chicken Republic lénìí. Olúwa ṣeun. Mo ti wọ Tantalizer. Èmi ò tẹ̀ owó wọ Peter Pizza. Àtàwọn bẹ́ẹ̀ tó jẹ́ pé tó bá ṣọdún tó rú àyájọ́ èní. Wọ́n máa kọ́ àwọn ọmọ wọn lọ́bẹ̀. Ẹni máa jẹun àti táwọn ọmọ fi ń ṣeré. Gbogbo ẹ̀ ló gbẹ fúrúfúrú. Ìkan wà ní Ìwòròkó, Èkìtì lọ́hùn. Gbogbo bẹ́ẹ̀ mo ti dé. Gbogbo ẹgbẹ́ ni. Ṣé kí n sọ wípé kí ayé ti ṣe yìí sí o, ọmọ Yorùbá kété. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ láàárọ̀ yìí. Mo lórí ọ̀fẹ́ láti rin ìrìn kan lánàá. Mo sọ fún yín wípé ó dìgbà tá a bá gba ń tá a fẹ́ gbà tí ń ṣe orílẹ̀-èdè wa kí àwa yìí ká tó jókòó. Ká tó jókòó. Torí ọ̀rọ̀ tí bàbá mi yẹn sọ wípé ẹni bá ti gágun la pé kò kàn mí, pé òun rí jẹ òun rí mu, kó ti rántí pé òun ti fogún Fúlàní ńlẹ̀dẹ̀ ọmọ tó ń bá bí. Mo lórí ọ̀fẹ́ láti lọ́dọ̀ bàbá mi kan, kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Àní wá yín tì yín ní dárúkọ yín. Ìní dárúkọ yín. Mo dúpẹ́ fún ọ̀rọ̀ làákàyè. Ó fi hàn lóòótọ́ lódodo pé ohun tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. I can say 99% inú àwọn ọba ilẹ̀ Yorùbá ò dùn sí. Bẹ́ẹ̀ni, àìmọye wọn tó ti pè mí pẹ̀lú kí la dẹ̀ fẹ́ ṣe. Àwọn bàbá yẹn ń fún mi ní àwọn àṣírí tí mi ò ní lórí ọ̀fẹ́ àti sọ síta. Àwọn àṣírí ńláńlá. Àwọn àṣírí tẹ́ expect. Àwọn àṣírí. Àwọn bàbá yẹn ń give ẹ update fún wa. Tí bàbá yẹn ń jù síta tó ń jù. Tí mi ò ní lórí ọ̀fẹ́ àti sọ síta. Ó dẹ́bẹ̀ bàbá mi. Fún àǹfààní gbogbo ọmọ Yorùbá ni. Torí kéèyàn tún lè rí mi gbọ́. Bàbá yẹn jẹ́ kó di mímọ̀ fún mi pé kò sí ọba kan tó wà nílẹ̀ Yorùbá táwọn ṣe mí ti pẹ̀lú wọn. Tẹ́jọ́ ṣe mí ti papọ̀. Tí inú wọn dùn sí n tó ń lọ. Pé ọmọ mi
wo àwọn tẹ́ ń pè ní òṣèlú yìí tí èmi pè wọ́n ní ọ̀jẹ̀lú di àná tó lóṣèlú pé tó bá fẹ́ dórí oyè ọ̀dọ̀ wọn náà máa wá wọn máa dọ̀bálẹ̀ wọn máa pa kúrúrú pẹ́rẹ́ ìlú ò ní bàjẹ́ lórí yín ṣùgbọ́n tó bá wá débẹ̀ tán ọ̀nà bí ìlú ṣe máa bàjẹ́ lókùn táwọn máa ṣán. bàbá yẹn ní pé kò sí bí bàbá kan ṣe máa dájú tó máa rí ọmọ ẹ̀ lẹ́nu ikú tínú ẹ̀ máa dùn tá máa rẹ́rìn-ín. bàbá yẹn ní pé kò sí bí bàbá kan ṣe dájú tó máa rí wípé ebi ń pọ ọmọ lọ ọmọ yẹn ti ń pọ̀ kàkà kú tá a gbójú sẹ́gbẹ̀ẹ́ tó bá jẹ́ pé òun ló bí lóòótọ́ àti lódodo. bàbá yẹn ní tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò dùn mọ́ àwọn àwùjọ kábíyèsí. ó láwọn ń ṣe mítìn tó dẹ̀ ń sọ ṣùgbọ́n àwọn tó ṣe Yorùbá ni wọ́n ti ká gbogbo ọwọ́ àwọn ọba àwọn bàbá wa tó lè gbà wá wọ́n ti ká wọn sápẹ́ pé ó ní ọmọ mi kà yí imagine chairman local government lè ké kàrá mọ́ kábíyèsí chairman local government lè ní kí kábíyèsí wá bá ọ ní palace. lèmi náà wá sọ pé bàbá tó bá jẹ́ pé n tó dẹ̀rù báyìí nìyẹn bẹ́ẹ̀ yẹn kan fẹ́ lè yọ yín lóyè kò sí irú chairman bẹ́ẹ̀ tó bá gúnyán láyé agbọ̀bẹ̀ lọ́rùn ní ìkórìtà tá a dé bàbá mi ẹ̀yin bàbá wa ẹ dìde ẹ̀yin lónìí ìlú tí ìlú bá bàjẹ́ tọ́tọ́ ní tídìí bá bàjẹ́ tọ́tọ́ nídìí ló máa dà ẹ̀yin kábíyèsí wa. bàbá yẹn sọ wípé ìbẹ̀rù ló wà ní ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí ohun tó ń ṣẹlẹ̀ kò dùn mọ́ wọn nú ìbẹ̀rù ni. bàbá mo lè fún yín ní assurance tó dá mi lójú tó lóṣèlú kan bá ta gẹ́lẹ́gẹ́lẹ́ lọ́dọ̀ yín kábíyèsí agúnyán láyé agbọ̀bẹ̀ lọ́rùn kì í ṣe pé kì í dẹ̀ ṣe threatening ọba ló ní ìlú ẹ dìde ẹ má já bàlújẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀yin bàbá wa ẹ dìde ó tó àkókò bàbá yẹn ní àwọn ti ka ìtàn bàbá yẹn ló ń ka ìtàn dórí ọba ti Tádéláwó Adésọjí Adérẹ̀mí di Ọọ̀ni of Ifẹ̀ Ìjẹ̀ta ipa ribiribiri táwọn kó ní ilẹ̀ Yorùbá bàbá mi all of you can do it again gbogbo ẹ̀yin orí adé ilẹ̀ Yorùbá ń ṣàìsàn wọ́n ní ìgbà ayé kìnnì kan ayégun gẹ́gẹ́ nígbà ayé alára olóyè kìnnì kankan nígbà ayé ajérò ẹ má jẹ́ odórí títí yín sà ẹ má jẹ́ káwọn ọ̀jẹ̀lú yìí kókó yín láyà jẹ mọ́ ẹ̀yin lẹ́nìlú ẹ pọwọ́pọ̀ pẹ̀lú ṣé ẹni tó bá jẹ́ pé ìgbà táwọn ọmọ yín ò tí ì jáde síta tí òye yẹ ò tí ì yé wa táwa náà ń bá wọn pariwo Ọ̀yọ́ máde là ń tẹ̀lé wọn kiri ọ̀pọ̀lọpọ̀ nínú wa ojú wa ti ṣí bàbá olóṣèlú kan ò lè tasẹ̀ àgẹ̀rẹ̀ sí kábíyèsí kan ajẹyẹ ẹ ṣùṣà ẹ dìde ẹ súgbà àwa ọmọ yín show your support kí orílẹ̀-èdè wa bàá lè dúró ẹ mú ìbẹ̀rù kúrò ẹ̀yin kábíyèsí ọmọ akínní yín ọmọ akí ò gbẹ́dọ̀ ṣojo ẹ má wo tàwọn ọmọ àlè àárín wa tó sọ wípé ẹ fẹ́ dógun lẹ̀ ní àwọn David Amity ẹ má wo títí wọn àwọn ọmọ tí ò níran ni wọn tí ń fọwọ́ sí júwe lé bàbá ẹ̀ àwọn yẹn ò níran wọ́n ti ro ìrìn àjò wọn pé London yẹn làwọn máa kú sí wọ́n ti ro ìrìn àjò wọn pé kò sí ní tó kàn wọ́n táwọn bá ṣàti ń rówó gbà lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú láti ti wá ẹ̀ tó fi sọ wípé ẹ̀yin kábíyèsí ẹ fẹ́ dógun lẹ̀ ni bàbá tẹ́ ẹ bá ti ṣe títí wá ẹ ṣe tìlú ẹ má jẹ́ kí ìlú ilẹ̀ Yorùbá ó bàjẹ́ àwa máa súgbà yín kò sí olóṣèlú náà kò sí gómìnà náà ní kò ní tàtàdé kò sí gómìnà náà tó máa yọ ẹ̀yin kábíyèsí ọba tó bá ṣe taráàlú tún wá ọ̀nà tí ìlú máa fi máa gbòòrò tún wá ọ̀nà tí àwọn ọmọ ìlú ó fi máa gòkè. Ebi ń pa aráàlú bàbá mi
akọ́ṣẹ́jáyé ìran Yorùbá òun kọ́ là ń lò lọ́wọ́ yìí. Kádàrá Yorùbá kọ́ ni Yorùbá ń lò lọ́wọ́ yìí. Ọlọ́run ò dá wa fẹ́ bí ẹ̀yin náà mọ̀, ẹ̀yin bàbá mi, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìkan nínú yín bá mi sọ ní àná pé ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò tẹ́ wọn lọ́rùn, kí Fúlàní máa wo oko kó máa lé Yorùbá, kí Fúlàní wá lọ mú oko fún ara ẹ̀, ilẹ̀ tí ò mẹ́ni tó ní, bàbá yẹn ni wọ́n á gé ko lọ, wọ́n wá gbin ọ̀gbìn bẹ̀, wọ́n á tún máa fi AK-47 ṣọ títí kí ni ẹ máa fi di tó o dẹ̀ ní lẹ́nu àti sọ̀rọ̀. Bàbá mi tẹ́ bá ti tì wá lẹ́yìn, ẹ ti àwọn ọmọ yín lẹ́yìn, àwa ní títí yín. Fúlàní ò lè fẹ́ràn yín títí kó fẹ́ràn yín tó ẹ̀yin tó àwọn ọmọ yín. Ẹ̀yin ni bàbá wa, ìran aládé ni yín, kì í ṣe ọ̀jà náà wé mọ́ yín lórí. Ọba náà ń pè yín, ọba ń ba lórí ohun gbogbo, ẹ̀ ń ṣe ẹ́mí àti mẹ́ tí máa ń mẹ́lẹ́gọ́. Ẹ mú ìbẹ̀rù kúrò, ẹ̀yin bàbá mi, ọmọ akíní yín, jagunjagun ní ìran bàbá yín. Ẹ mú ìbẹ̀rù kúrò, ẹ̀yin bàbá mi, o gbogbo orí adé ilẹ̀ Yorùbá, ẹ mú ìbẹ̀rù kúrò. I can assure you, sir, Kábíyèsí, 2,000,000% of the Yorùbá people tẹ́ bá dìde tẹ́ wọ́n ń bẹ lẹ́yìn yín. Ẹ̀rù máa bà gómìnà míì kan tó bá ṣe mọ̀nàmọ́ná pẹ̀lú yín. Ẹ̀yin lẹ nílùú, bàbá mi, ń tẹ́ máa fi mọ̀ pé ẹ̀yin lẹ nílùú rèé. Tí gómìnà bá fẹ́ dórí oyè, tó bá fẹ́ kọ̀ǹtẹ́ẹ̀sì, Ádámà ya pálásì yín kiri. Tí ò bá fi ti yín ṣe lásìkò yẹn kò lè débẹ̀. Ìrìn àjò wò kọjá ọdún 8 tó bá lórí ọ̀fẹ́ tó lọ ọdún 8. Ẹ̀yin bàbá mi kú ní gbàṣọ lọ́rùn ewúrẹ́ ní tọ̀rọ̀ títí yín. Tẹ́ẹ̀dẹ̀ máa pẹ́ lórí àpèrè yẹn. Ẹ̀yin lẹ́ẹ̀lìlú. Agbára tó ń gbà lọ́wọ́ yín làwọn ọmọ yín dìde lálábẹ́ gbà padà fún àwọn kábíyèsí wa. Torí akàwé ìtàn. Ó dẹ̀ yé wa yégéyégé nígbà tí ẹ̀yin bàbá wa ọba ilẹ̀ Yorùbá ń ṣe ìjọba lórí ilẹ̀ Yorùbá. Ayé rójú, ayé ráyè, ẹyẹ ké bí ẹyẹ, eku ké bí eku, ọmọ ènìyàn gan fọ̀n bí ọmọ ènìyàn. Ọmọ ènìyàn fọ̀n bí ọmọ ènìyàn. Ẹ̀tọ́ yín la fẹ́ gbà fún yín sà. Ìjọba ti ẹ̀yin ọba ó rọ àwa ọmọ Yorùbá lọ́rùn. We don't want copies. Again. Àti gbé kọpíkọpí àwọn England wò náà fi fa ẹ̀yin ọba wọn àtúwá fàyín lé ọwọ́ gómìnà wọn àfàyín lé ọwọ́ gómìnà wọn wá fàyín lé ọwọ́ àwọn chairman council. Bàbá mi, ẹ̀yin bàbá mi, gbogbo kábíyèsí ilẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ́nìlú, ẹ dìde. Ara ń ni àwọn ọmọ yín. Bára ṣe ń ni àwa tó wà lé ló ní àwọn tó wà lájò. Torí ẹni bá ti lẹ́ni tó wà lájò ń sìn. Ìrònú bí àwọn tó wà lé ọ̀ṣẹ̀ jẹ bí ó ṣe mu tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò wá jẹ́ kí Yorùbá ó tẹ̀síwájú mọ́. Àti dá nǹkan rere ṣe ó wá jẹ́ kó nira gogogogogogogogo fọ́mọ Yorùbá. Ẹ̀yin bàbá mi, ẹ dìde. Give us support. Ẹ má dá àwọn yẹn lóhùn sẹ́. Mo láàlá kan. Mo ti ní mi ò ní sọ. Ṣùgbọ́n ilé tó pera ní David Hamilton yẹn ló máa mú mi sọ. Ọ̀tá Yorùbá ni láti ilẹ̀ wa mo ti mọ̀. Ẹrú Gani ni. Àwọn agbódegbà Gani Adams ni. Mo lálá o. A fẹ́ gbọ́. Mo rí kábíyèsí àná ọba Adéyẹmí Lámídì. Ó ní kí n bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá pé àṣìṣe gbáà ni. Bàbá dẹ̀ sọ wípé àṣìṣe ò kàgbà. Bàbá Lámídì Adéyẹmí ikú bàbá yèyé Aláàfin tàná. Bàbá ní kí n bẹ̀ yín pé imú ló níkà tí ò já gbóòórùn àṣebí. Bàbá lóhùn ò mọ̀ àṣìṣe ni láti fi Gani jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Kó ń rò kó máa ṣọmọ Yorùbá lóore ni òun mọ̀ pé ìkà ló máa ṣọmọ Yorùbá. Bàbá ní kí n bẹ̀ o torí mo bínú sí bàbá gan lójú àlá mi yẹn. Bàbá ń kọjá lọ mi ò tiẹ̀ wo ọ̀dọ̀ wọn.
bàbá wa ní ọmọ mi ló ń lọ yìí náà bá pè mí wá wọ́n ní mi ò kí wọn nǹkan báyìí lẹ ṣe bàbá nítorí ẹ̀ náà ni mo fi wá sí bíbá yìí ní àwùjọ àwọn ènìyàn bàbá ní kí n bẹ̀ yín o pé àṣìṣe ńlá gbáà ni ló jẹ́ kẹforíjì àwọn pé àwọn fi Gani Adams jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin Ọ̀yọ́ ní kí n bẹ̀ yín o mo lálárí bàbá o ara àwọn ọmọ ẹ̀ ara àwọn ọmọ alára ara àwọn ọmọ Gani Adams oní David Amity tó ń sọ wípé àwọn kábíyèsí wa fẹ́ dógun lẹ̀ ní ilẹ̀ Yorùbá London ló wà o ṣé ogun tó ń jà wá yìí ṣé kò tó gún. Bàbá ti ṣé àwọn kábíyèsí ló dá ilé ìtàrán lẹ̀ yìí ṣé àwọn ló dá lẹ̀ no ṣé àwọn kábíyèsí ló dá lẹ̀ no àti jẹ àtimú tó lé lẹ́yìn àtijọ́ ọdún iléyá ṣọṣọṣọṣọ ni ẹ ti máa gbọ́ orin níbí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ orin lọ́hùn oníkálukú ọmọ kọ́ àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ gòkè wọ́n máa sọlẹ̀ Jagroba epo mọ́tò ìgbà tí ò tiẹ̀ ṣe po ìbò ní Jagroba kan ti máa ṣiṣẹ́. ṣé àwọn ọba ilẹ̀ Yorùbá ló jẹ́ ká bọ̀ ha bí àṣebọ̀ ha yìí? The answer is no. So ẹni bá fẹ́ gbógun ti àwọn kábíyèsí wa ọ̀run máa gbógun tì í. Àṣẹ wá. Tí àwọn kábíyèsí bá lè sọ mo ní bàbá yẹn sọ wípé ó ní ọmọ mi ohun tí ẹ̀ ń fìlì nínú ọkàn táwọn ń fìlì nínú ọkàn wọn àwọn ò fìlì ẹ̀ ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ torí wọn á tún kópa pẹ́ mọ́ wọn lára ni ló máa gbọ́ ṣé àmọ́ local government ló máa kọ́kọ́ ní kí kábíyèsí ẹ wá rí mi lọ́fíìsì káwọn ọmọ tí ò tọ́mọ ká wá máa yẹ̀yẹ́ yín mo ní bàbá irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ ní ìkórìtà tí Yorùbá wà yìí bí chairman council kan bá pè yẹn pé àwa máa bọ̀m̀bádì ìkọlù bó jẹ́ gómìnà ọ́fíìsì ni bó jẹ́ gómìnà kan ló lóun fẹ́ yẹ̀yẹ́ ọba kan tó jẹ́ ọba tó dúró tán tó jẹ́ ọba tó ń fẹ́ àlàáfíà fún ìran Yorùbá á yà kó gbogbo wa sínú sẹ́ẹ̀lì ni papọ̀ pẹ̀lú kábíyèsí ọ̀hún. Kò sí gómìnà kan tó lè yọ ọba lóyè nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba ẹ dìde ẹ mú ìbẹ̀rù kúrò ẹ má gbọ́ ti David Amity ọmọ ìran kí o ti gbàgbé ilé tipẹ́ ẹrú àwọn ọ̀jẹ̀lú ni ọba ní ìṣèlú láyé ìjọ̀hún àná ìjẹ àwọn ọba náà sọ di ìjọba ẹ dìde ẹ gbàlú yín ẹ̀yin lẹ́ni ìlú àwọn ọ̀rọ̀ àlú ìfẹ́ bàlújẹ́ mọ́ yín lórí ni náà fi ń dorí gbogbo nǹkan kodò lójoojúmọ́ kábíyèsí àwa kábíyèsí tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ní gbé àwa ọmọ yín ti dé ọ̀dọ̀ yín we need your support ẹ̀yin kábíyèsí tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ní gbé àwa ọmọ yín ti dọ̀dọ̀ yín we need your support gẹ́gẹ́ bí ọba mi Àwùjalẹ̀ ìjọ̀hún àná bàbá nígbà yé díyà tẹ́ni kí bàbá wa wo fíìmù tó ní láéláé ẹ jẹ́ kí n fojú rí ọmọ mi ìyẹn ní ìfẹ́ bàbá sí ọmọ ìfẹ́ bàbá sí ọmọ nìyẹn àwọn náà rọ̀ yín gẹ́gẹ́ bí ọmọ yín bàbá mi ẹ̀yin kábíyèsí èèrà kan ò ní rìn yín bẹ́ẹ̀ni èèrà kan ò ní rìn yín torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Èkìtì tó pa ọba mẹ́ta Èkìtì state and Èkìtì local government ní Kwara state tó pa ọba mẹ́ta láàrin ọjọ́ márùn-ún àfẹ́ kírú ẹ̀ ó ṣẹlẹ̀ mọ́. àdẹ̀gbọ́n kọ̀ọ̀kan mọ́dìsì ó pa wọ́n gbé. we want you to belong to us káwa náà lè belong to you sir. ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin lẹ́ni ìlú ẹ̀yin lẹ́ni àṣẹ wọ́n á jákè àṣẹ yẹ máa yín lọ́wọ́ ni wọ́n já àṣẹ yẹ gbà máa yín lọ́wọ́ ni. wọ́n já àṣeyẹ gbà mọ́ yín lọ́wọ́ ni àṣeyẹ náà làwa náà fẹ́ gbà padà torí nígbà tí ẹ̀yin ọba ń ṣe ìjọba ní ilẹ̀ Yorùbá ayé rojú nígbà tí ẹ̀yin ọba ń ṣe àkóso ilẹ̀ Yorùbá ìlú ń fò ìlú ń fẹ̀ sí ọkàn àwọn ènìyàn ń balẹ̀
bẹ́ẹ̀ ni o. ara ń tu ọmọdé ara ń tu àgbà aboyún bítíbitì nígbà téèyàn ọba ń ṣe ìjọba ilẹ̀ Yorùbá àwọn bàbá wa lè fẹ́ ìyàwó 9 10 wọ́n á dẹ̀ jẹ àjẹyó. àti àjẹṣẹ́kù. nígbà téèyàn ọba ń ṣe ìjọba ní ilẹ̀ Yorùbá a gbọ́ pé bàbá wa kan bí ọmọ 150 òun fún ara ẹ̀ dẹ̀ tọ́ 100 nínú ẹ̀. nígbà téèyàn ọba tẹ̀ ń ṣèjọba nìyẹn o àgbẹ̀rójú oníṣẹ́ ọwọ́ gan-an ráyè àwọn ọmọléèwé ń gbádùn yìn bí ìránú ṣúgà ni gẹ́rẹ́ táwọn òjèlú gbàjọba tẹ́dorí Yorùbá kódò òwò wọ́n wá tilẹ̀kùn mọ́ kádàrá Yorùbá ò wá rí kádàrá ẹ̀ lò mọ́ wọ́n wá gbé àyànmọ́ burúkú wọ́n gbélé wa lọ́wọ́. This is time for you kábíyèsí ẹ ṣe bí àwọn bàbá yín ti ń ṣe ẹ mú ìbẹ̀rù kúrò àdúpẹ́ lọ́wọ́ àwọn ọba kan tí wọn ò mú ìbẹ̀rù sínú ọ̀rọ̀ wọn tó sọ pé ohun tó bá máa ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ pé di ààrẹ nì ilẹ̀ Yorùbá yìí ó gbẹ́dọ̀ di gbígbà àdúpẹ́ lọ́wọ́ àwọn kábíyèsí bẹ́ẹ̀ ṣùgbọ́n a fẹ́ kí gbogbo ẹ̀yin kábíyèsí wa kẹ́ ẹ sọ̀rọ̀ ake síta kó lè mọ̀ pé lóòótọ́ ìyà tó ń jẹ àwa ọmọ yín kò tẹ́ ẹ̀yin lọ́rùn ṣebí mo fi Ọlọ́run tó láyé àti ọ̀run ṣe ẹ̀rí wo Bíbélì rè àlá tí mo ní mo lá kìí ṣe àhesọ mo lálà tí Aláàfin Ọ̀yọ́ yìí lórí ọ̀fẹ́ gbogbo bí bàbá ṣe pẹ́ láyé tó yìí lórí ọ̀fẹ́ àti rí bàbá wọn face to face orí tẹlifíṣàn ni mo ti máa rí bàbá ṣùgbọ́n lójú àlá mi mo rí bàbá face to face bàbá ní àṣìṣe gbáà ni èmi náà rí mọ́ sí ọmọ Olúmọládé lójú àlá. bàbá ní mo rò pé yóò ran ọmọ Yorùbá lọ́wọ́ ni yóò dìde fún ìjàngbara yóò dìde fún ìrọ̀rùn mẹ̀kúnnù yóò mú kí omi Yorùbá ó tòrò ó lóun ò mọ̀ pé yóò wà lára àwọn tí wọ́n máa domi àlàáfíà lẹ̀ Yorùbá rú. àhesọkọ kábíyèsí àwa ní òfẹ́ kẹ́yìn náà dé di adọ́run mòótọ́ ẹ dìde ẹ ti wá lẹ́yìn àní kẹ́ jáde síta a fẹ́ máa gbọ́rọ̀ akin lẹ́nu yín ìran Yorùbá kì í ṣerú rí wọ́n ní ají ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n Ọ̀yọ́ tòde òní ti ṣe bí bàbá ó ti ń kọpí ohun tó bá ti dé bá Ẹ̀gbá ó dé bá gbogbo ilẹ̀ Yorùbá èyí tó bá ti dé bá Ọ̀yọ́ ó dé bá gbogbo ilẹ̀ wa. It is a big slap for the Yorùbá race. Kó jẹ́ pé gómìnà ni ọmọ fi ọba jẹ nílẹ̀ Yorùbá a fẹ́ gba agbára yẹn padà fún yín kábíyèsí ẹ ti wá lẹ́yìn ẹ ti ìran Yorùbá lẹ́yìn èyí tí ìran Yorùbá jẹ ìyà lọ́wọ́ Fúlàní ó tó gẹ́ èyí tí ìran Yorùbá jẹ ìyà lọ́wọ́ Fúlàní ó tó gẹ́ tí ara bá ti tu aráàlú bàbá mi ara máa tù yín tí ìlú bá ti rójú ẹ̀yin náà máa rójú ẹ máa ráyè ìṣèjọba ẹ̀yin lẹ́ni ìlú agbára yẹn gbẹ́dọ̀ padà sọ́dọ̀ yín ohun tí àwọn wí náà ni pé ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin bàbá wa gbogbo lórí láàfin tẹ́ ń bá wa tọ́jú àwọn kábíyèsí wa ohun tí àwọn wí náà ni pé restructuring ó ti fail true federalism we don't want it ohun tá a fẹ́ náà ni wípé orílẹ̀-èdè wa Ọlọ́run ò dá wa papọ̀ àìṣe kan lóòótọ́ a lè jọ lójú méjì kí imú wa jọ níwò méjì kájọ lẹ́nu bá kan ṣùgbọ́n ẹni bá máa kán wò dáadáa ìrísí wa ó yàtọ̀ síra wọn kọ́ṣọ̀ tí Ọlọ́run gbé lé wa lọ́wọ́ ó yàtọ̀ síra wọn ìjẹun wa yàtọ̀ ìsọ̀rọ̀ sí wa yàtọ̀ èdè wa yàtọ̀ kí ló dé ṣé tipátipá lèèyàn fi ń gbéyàwó ọ̀ràn ni bàbá wa. We need our nation back. Yorùbá nation. No going back. Orílẹ̀-èdè títí wa la fẹ́. Orílẹ̀-èdè tó ti sọ fún wàrà àti fún oyin. Àti fún oyin. Òun là wá fẹ́. Àwọn tẹ̀ ń pè lólóṣèlú di àná tó lóṣèlú. Ọ̀jẹ̀lú ni wọ́n. Ọ̀jẹ̀lú olè. Ẹ kájọ pawọ́pọ̀ sá. Kájọ pa ìran Yorùbá kúrò nínú àjẹ́ndà Fúlàní. Ẹ jájọ pawọ́pọ̀ sá.
kájọ gbára wa kúrò nínú àjẹ́ndà Miyetti Allah. Ẹ jájọ pọwọ́pọ̀ kájọ gbára wa kúrò nínú àjẹ́ndà, the agenda of British, and God bless you. Amen. Thank you. Kò sí àyè lẹ́yìn náà. Bàbá mi lẹ́kìtì mi ní wáyé tí ikú ò ní pa yín, àìsàn ò ní ṣe yín, agara ò ní dá yín. Bẹ́ẹ̀ bá ṣe ìlú báyà máa jẹ́ fún yín, á máa dún fún yín ní gbogbo ayé tẹ́wọ́ prógrámù. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn. Ṣé rí àlá somebody like me ẹ̀ lè bẹ́ mi dáṣà wípé àlá gọ̀, because mo mọ how powerful tí àlá jẹ́. Àlá jẹ́ atọ́nà, ó jẹ́ ìmọ́lẹ̀ atọ́nà tó máa tọ́ yín sọ́nà nípa ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ó dẹ̀ tún jẹ́ ìmọ́lẹ̀ tó máa tàn sí nǹkan tó ṣókùnkùn sí yín tí ẹ understand. Òun ni ọ̀rọ̀ àlá. Ṣé rí àlá tí bàbá lẹ́kìtì láì? Ẹ má jẹ́ ká parọ́ tanra wa. Òkú tó ti kú ó rí ohun tó ń ṣe láyé o. Ara ayé ni ò mọ ohun tó ń ṣe lọ́run. Gbogbo ohun tí Gani Adams tó ń ṣe fún wa nínú ayé pátápátá, gbogbo ẹ̀ ni bàbá láàfin rí tí inú bàbá yẹn sì ń bàjẹ́. Ṣé ẹ mọye ìṣẹ̀dá tó ń gbé bàbá yẹn ṣépè lọ́rọ̀ ọ̀run wípé àwọn ni wọ́n fi ààrẹ ológojo, àwọn ni wọ́n fi jẹ. Gbogbo ẹ̀ làwọn bàbá yìí ń rí lájúlé ọ̀run tínú wọn ò dùn. Èèyàn kan ló sì máa rán. Bàbá Èkìtì láwọn ò rí bàbá rí lójú ayé, ṣùgbọ́n wọn láǹfààní àti rí bàbá nínú àlá tí bàbá sì sọ fún àwọn pé káwọn lọ bẹ gbogbo ọmọ Yorùbá. Ẹ jẹ́ kí fídíò ìkódélé kódóko, kí gbogbo ọmọ kóòtù òjìrè kí wọ́n gbọ́, kí wọ́n mọ̀ wípé inú ìbànújẹ́ ọkàn òun ni bàbá láàfin wà lórí ọ̀rọ̀ Gani Adams àti ìran Yorùbá àti ohun tó ń ṣẹlẹ̀ sí wa ní ilẹ̀ Yorùbá, nítorí wọ́n rí Gani nígbà ayé wọn nírì jagunjagun tó ní í gbà. Wọn ò mọ̀ wípé káwọ́ọ̀dù làwọn fi joyè. Wọn ò mọ̀ wípé kò lè gba ìran Yorùbá, kò lè ṣàánú wa, ó tún máa fi kún yà wá ni. Tẹ bá gbọ́ pọmọpọmọ ètè, òun lọ̀rọ̀ ìyà tó fi kún fún wa. So ẹ jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé bàbá ti túbọ̀, bàbá bẹ̀bẹ̀ pé kí gbogbo ìran Yorùbá kí wọ́n foríjì àwọn gbogbo ọmọ Oòduà, ọmọ Yorùbá, kí wọ́n ṣe kí ni, kí wọ́n yọ́nú sáwọn. Àbámọ̀ ni nobody is perfect, nobody above mistake. Kò sẹ́ni tí ò lè ṣe mistake, kọ́ lọ má jẹ́ àṣìṣe láyé wa. Òun lẹ ti gbọ́ yẹn ìyá mẹ́rin bàbá mi, kọ́ lọ kó ṣàánú fún ìran Yorùbá ni. Àìmọye ọba tó máa pè láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí wọ́n máa sọ̀rọ̀ ohun tójú wọn rí bí wọ́n ṣe wà nínú ìbànújẹ́ ọkàn lórí ohun tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá. Mo máa ń sọ kinní kan, ànínú mi dùn pé bàbá mi lẹ́kìtì wọ́n fi style bá mi testify sí, bó tilẹ̀ jẹ́ pé wọ́n sí mẹ́ngbà tí máa sọ, ṣùgbọ́n Ọlọ́run tó sí lẹ́yìn alábòsí ló jẹ́ kó sọ̀rọ̀ yẹn pé àwọn ọba wa tẹ̀ ń wò yẹn, púpọ̀ nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn ló máa ń gbá láago underground, tó máa gbá láago tí wọ́n nífẹ̀ẹ́ sí ìrìn àjò yìí, ṣùgbọ́n nítorí pé àwọn tí wọ́n jẹ́ aṣíwájú wọn, wọ́n ti sọ àṣẹ nù sọ́wọ́ olóṣèlú, àwọn náà ò ní àṣẹ dé level yẹn mọ́, because tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tó bá jà fitafita tán, àwọn aṣíwájú wọn yẹn ló máa ta wọ́n pápẹ́ ẹ lọ gbé. Òun ló mọ ohun tó ń bá ká. Kí ló dé tí òwò àwọn àṣebọ́lé ẹṣíwájú ni tẹ̀yìn máa ń wò sáré? Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi. Inú àwọn bàbá wọn yẹn ò dùn, inú wọn ò dùn. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀, ẹ jẹ́ ká dìde. Kò possible ká sọ fọ́ba pé yá wọṣọ ogun kó lọ jà, kò possible. Àwa yìí náà la máa gbá front tí wọ́n á dẹ̀ fi àwọn onílẹ̀ tí wọ́n á fi sìn wá lọ, tí wọ́n á fi sìn wá bọ̀. Gbogbo ìran Yorùbá, ìran ọmọ aládé, ìran tó ṣetán àti bọ́ lóko ẹrú, mo bẹ̀ wá, mo rọ̀ wá, ilé ti tó lọ. Yorùbá nation no going back. Àbámọ̀ ló jẹ́ fún bàbá Aláàfin wípé ó fi Gani Adams jẹ lóògùn ọ̀fẹ́. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn. Ojú òní tiwa, àníri jù bẹ́ẹ̀ lọ lórí ètò. Ẹ bá mi pín ètò ìkẹ́ subscribe sí YouTube channel mi Ilẹ̀ Yorùbá Gbẹ̀wà, kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n tún gbọ́ eléyìí. Ẹ subscribe, kẹtọ notification bell. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí bá fẹ́ tún skin yín ṣe, gbogbo ẹ̀yin tí fẹ́ kí skin yín kó look rhyme, kó rhyme mọ́ra wọn, kó má láwọ̀ kàlákìmí, kíbì kan má pupa, kíbì kan má dúdú, kí gbogbo ẹ̀ mọ́ tónítóní, kó clean, kó ṣe rí láwùjọ. Ẹ pè mí lórí WhatsApp number tẹ́ ń wò lórí screen mi, kí n fún yín ní phone number iléeṣẹ́ Danari Skincare. Danari Skincare nílùú UK. Kò sẹ́ni tó bá wọn dòwò pọ̀ tó kábàámọ̀. Gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba nọ́mbà wọn resent, gbogbo wọn ni wọ́n ti pè mí tán ti testify pé Lady K, wow, láàárín ọ̀sẹ̀ kan skin àwọn máa ti yàtọ̀, láàárín ọ̀sẹ̀ méjì skin àwọn máa ti yàtọ̀. Tẹ́ bá rí àwọn báyìí, mo ní bó ṣe rí nìyẹn. Lè yàtọ̀ sí epo kẹ́míkà pọ̀ tó máa bà yín láwọ̀ jẹ́.
àbí tó máa wá dà nǹkan míì ságọ́ ara yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tún skin yín ṣe, tẹ́ fẹ́ tún body yín ṣe, ẹ̀yin náà ẹ wò mí, ọlọ́run yín náà mo fi ń mí. Àtọ́lá Denari skincare òun ló bá mi tún àgọ́ ara mi ṣe. Easy something ni, not too expensive, kì í dẹ́ ṣe nǹkan tí a máa ń wọlé lójoojúmọ́. Ó dùn mí pé cream mi yẹn ò sí nítòsí mi bíbá mi bá fi hàn yín. Tẹ́ bá ti ra kí ọṣẹ kan ké cream kan 4 months ẹ ṣì ń lò lọ, ẹ tí lò tán 4 months kẹ́ wá máa tọ́jú owó ẹ̀gbọ́n ní 5 naira síbì kan kí 4 months tó pé owó mi tún ti pé ẹ tún ti rà mí. Ẹ tún ti rà mí pẹ́pẹ́tẹ̀ in a month in a year ẹ máa ra bóyá méjì, owó àpọ̀jù ẹ ra mẹ́ta tẹ́ máa lò lọ́dún kan àtọṣẹ àti cream. So mo bẹ̀ wá mo rẹ̀ wá, ẹ má jẹ́ ká lọ po kẹ́míkà pọ̀ o tó máa padà wá bá wa láwọ̀ jẹ́, ojú òní tiwa wọ́ wa ò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ pè mí lórí WhatsApp number mi tẹ̀ wọ́n lójú screen. Gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, mo ń sọ́lá ìplé lẹ́ẹ̀kan, mi ò réyàn sọ pé Lady K gbà kó fi ṣọdún. Ti rí mi ò sì blame ijó tẹ́tí fún wọn kọ́ta ló gbọ́ sí àti mọ̀ pé ogun location 9 òun ló yí bíríbírí kan àwa náà yẹn ọlọ́run á dẹ̀ bá wa ṣẹ́ ogun náà lágbára ọlọ́run ebi ò ní pa ayé. Ẹ̀yin tẹ́ bá ṣe fẹ́ fún mi kan ọdún mo wà available. Ẹ̀yin tẹ́ bá fẹ́ rẹ ẹran ọdún ṣì wà ń ta complete 1 week ló máa fi pa ẹran ọdún. Ẹ̀yin tẹ́ bá sì fẹ́ rẹ ẹran ọdún ẹ gbá mi láago kí n fún yín phone number ẹni tó ń ta ẹran. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra product iléeṣẹ́ T&M Natural Herbal tẹ́ fẹ́ treat jẹ̀díjẹ̀dí, diabetes, manpower àti bẹ́ẹ̀ 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 lọ. mi sọ̀rọ̀ sí mo rántí èèyàn kan fẹ́ rajà tó ti rán mi iṣẹ́ mo gbàgbé o Jésù. Ṣé wọ́n ní Lady K ò serious báyìí? Tó ẹ jẹ́ random program ẹ jọ ẹ gbá mi láago ojú òní tiwa. Ire o kí tètè lọ dẹ́ni yẹn ló mo ti gbàgbé ó fẹ́ rajà mi ìdẹ̀ tí bá wọn pẹ́ tó ń tà.